Bàbá, mo tún ti dé o. Hey, ó ti wá sú mi pátápátá báyìí o bàbá. Bẹ́ẹ̀ ṣe gbà mí ni o. A kàwé àìṣe o. A tún rò pé káyà ń di yahoo. Kò síṣẹ́ tá a fẹ́ ṣe. A ta potato, a ṣe gbogbo ẹ̀. A ta zobo gandan wò bàbá. Gbogbo ẹ̀ ò yọ o. Mo ṣe wà gan account balance bí bó ṣe wà gan. Ó wò mí èmi gan wò. 1,000 naira ló wà bẹ́ẹ̀ àmọ́ tí ó yọra wọn náà àwọn méjèèjì bàbá. Bẹ́ẹ̀ ṣe gbà mí ni mo wá báyìí ẹ dákun ṣàánú mi o. Ẹ wò bàbá èmi fẹ́ ṣògùn owó o. Èmi fẹ́ ṣògùn owó o. Ẹ̀yin bẹ́ẹ̀ báyìí nǹkan tẹ́ bá lè fún mi ní báyìí o. Ó ti wá fẹ́ yíwọ́ báyìí o. Ọ̀kadà ìwọ ọmọ mi. Ibi ó yẹ kó wá náà ló wà yìí. Ogun tí ó jẹ́ ewé ìlúkù kan èmi ojú pọ̀ kókó mọ́mọ́ fọ́ orí ní bájá tí wò gidi kẹrọkọrọ. Èmi lágbára òjò tí bá níjà tí gbòde bá bẹ ẹni lọ́wọ́ ẹni. Wọ̀ mí wọ̀. Ibi tó yẹ kó wá náà ló wà yìí. Oríṣiríṣi iṣẹ́ bẹ tí ń ṣe fún ọ. Àmọ́ àbọ̀ bí fálérè ní ìsìn tí ó borí rẹ lọ. Iwájú ọpọ́n ń fá, ẹ̀yìn ọpọ́n ń fá, ọlọ́tún olùkọ́ ló sì. Àyíká ìpọ́n ń dáńgá, má fi bí péré, má fi lè pé bí, wájú ògèrè ta. Òtítí. Wọ́n mi wò ọmọ mi ń fún ọ lọ́sẹ̀ kan. Ọṣẹ àwọn àgbà ní ọṣẹ àwọn àjẹ̀nú ni. Tọ́ ọ bá ti fi wẹ̀ báyìí. Ọba wọn dolówó láyé. Ọba wọn dọlọ́rọ̀ láyé. Ọba wọn dẹni tí ó mọ̀ gun bẹ́ẹ̀sì. Ṣé o mọ bẹ́ẹ̀sì? Ẹni tí ó mọ̀ bá wọn gun kọ̀ bọ̀gìnì. Ọba wọn dì láyé nù o. Wò mí wò. Èmi àrò gidi gba oògùn ni mò ń fọwọ́ sọ̀yà fún ọ lórí wípé ó dolówó. Fọwọ́ dorí rẹ mú. Ó ti dolówó. Àfi kó jẹ́ bí bàbá ṣe ní yóò jẹ́ o. Èmi náà gbọ́dọ̀ bá wọn dolówó láyé o. Mo gbọ́dọ̀ bá wọn dọlọ́rọ̀ o. Owó iṣẹ́ àjọ ní ni. Àfi kó jẹ́ o. Kó jẹ́ o. Ha ha ha!